إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا صلى الله عليه وسلم عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطيع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. السلام عليكم ورحمة الله وبركاته. أرغب فم الله بيلدا الله ọba aláàánú jùlọ ọba aláforíjì ọba tí ìkẹ́ rẹ̀ tí ò lópin ọba tí àánú rẹ̀ tí ó gbòòrò ju gbogbo nǹkan lọ ọba náà ni a dá ọpẹ́ fún ọba tí ó ṣọ́ ẹnìkankan lọ láti ìgbà tí a ti lọ fún ìpalẹ̀mọ́ ọdún léyá lórí àwọn àlàyé tí a máa ń ṣe fúnra wa ní àyájọ́ ọjọ́ ìní tó tún wá dá wa padà láyọ̀ àti ní àlàáfíà ọba náà ni a dá ọpẹ́ fún ọba tí ó ṣe wá lọ́kan lára àwọn ẹni tó ṣe yí pé ó kádàrá pé kó ti jáde láyé àbí ẹni tó ṣe yí pé ó ń bẹ lórí àárẹ̀ èyí tó ṣe yí pé kò lè ṣàlàyé bóyá ayé lòun wà ní àbọ̀rùn ọba tí ò fi rí ilé iṣẹ́ àdánwò fún ọba náà ni a dá ọpẹ́ fún àwọn ìbẹ̀ ọlọ́wọ́ azza wa jalla fún àwọn ẹni tí ìrù rẹ̀ ti ṣẹlẹ̀ sínú àwọn mùsùlùmí nínú àwọn tí wọ́n ti jáde láyé kọ́lọ̀mù ẹlẹ́dàá wa kí wọ́n ṣe bá wa gba àbọ̀ wọn kọ́lọ̀mù aláàkóbá foríjì wọn bákan náà kan náà àwọn ọmọ ọ̀yá wa èyí tí a máa rí lórí Facebook tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ọ̀yá tí wọ́n ń ṣàdúrà fún tí wọ́n jáde láyé ní ànákọ́ níbí nǹkan ṣùgbọ́n lọ́wọ́ bá fún brọ́dà náà kọ́lọ̀mù aláàkó dákun kó má ṣe bá wọn àwọn yàyà nù sáré kọ́lọ̀mù aláàkí ó sì bá wa ṣe ikú ní ìsinmi fún àti gbogbo àwọn mùsùlùmí pátápátá tí wọ́n ti jáde láyé bákan náà àwọn tí wọ́n jẹ́ ẹni tí ń bẹ lórí àárẹ̀ kọ́lọ̀mù aláàkó dákun kó má ṣe bá wa ṣe àlàáfíà tí ó péye tí ó jẹ́ sábàbí oríire lẹ́yìn àárẹ̀ kọ́lọ̀mù aláàkó má ṣe bá wa ṣe fún wa arúsùn ọlọ́wọ́ wa èyí tí ó máa jẹ́ ìbánisọ̀rọ̀ wa lẹ́ni bi'idhnillah òun náà ní kankan èyí tó ṣe wípé ọlọ́wọ́ wa subhanahu wa ta'ala kì wá ń lọ nípa rẹ̀ ó ṣe ilé ìwọ̀ fún wa ọlọ́wọ́ wa aláàfẹ́ káwa mùsùlùmí jìnà sí káàbà lè jèrè ọlọ́wọ́ wa aláàfẹ́ káwa mùsùlùmí jìnà sí kó lè jẹ́ pé ohun tọ́lọ́wọ́ wa aláàpá lè ṣèkalẹ̀ fún wa lóore àárí lọ́nà tó ṣe wípé nígbà tá a bá rí tán àbámọ̀ nígbẹ̀yìn rẹ̀ torí wípé ohun tá a fẹ́ sọ yìí tá a fẹ́ ṣàlàyé pa rẹ̀ tó ti kálé kákò yìí gbogbo ẹnikẹ́ni tí ò bá jìnà sí tó wá tààrà ìmájìnà sí
tó ń rí ìjẹ̀mú ayé rọrùn, tó ń rí ìná ìlú ayé rọrùn, tí bísínẹ̀sì rẹ̀ ń lọ déédéé lójú ara rẹ̀, tí ń mówó wọlé lójú méjèèjì, tí ó sì jìnnà sí nǹkan náà, Ọlọ́run subhanahu wa ta'ala ti kádàrá oore fún ni. Ṣùgbọ́n oore èyí tó lọ wá látara ìmájìnà sí ohun tá a fẹ́ sọ yìí rè, oore èyí tí ó padà jẹ́ pé ìgbẹ̀yìn rẹ̀ ó jẹ́ àbámọ̀ ni. Kí ni nǹkan tá à ń sọ ń pa rẹ̀? Òun náà ni máa gba rìbá. Òun náà ni rìbá. Rìbá tá a bá fẹ́ mẹ́nubà ní ṣókí, òun náà ni rìbá tó ní ṣe ní agbọ́nrin kéèyàn máa lọ gba owó èlé, àbí èyí tó ní ṣe pẹ̀lú kéèyàn máa ta tẹ́tẹ́, torí pé ọ̀rọ̀ rìbá ó kẹnu gidigidi, ó sì pín sóríṣiríṣi ọ̀nà. Ṣùgbọ́n nínú àwọn èyí tó ṣe yí pé ó fojú hàn jù, tá a sì rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí ń tẹ̀rì sínú rẹ̀, wallahi tí ń ba nínú jẹ́, òun náà ni máa lọ gba rìbá owó èlé, owó alájẹmásù, owó kọ́múlé láńtà, èyí tó ṣe yí pé tẹ́ ẹ bá ń sọ fẹ́ lòmíì gan nínú àwọn tí wọ́n jẹ́ mùsùlùmí máa ní nígbà tóun ò bá gbà báwo wá lòun ṣe fẹ́ ṣe, nígbà tóun ò bá gbà ọ̀nà dà tá ń lówó tó fẹ́ gbówó lẹ̀ fún òun ò lólówó nú ẹbí àwọn, òun ò lólówó kan tóun fẹ̀yìntì, òun ò lẹ́nìkan tó fẹ́ sọ pé gbà lọ fi ṣe business kó dá padà láláì ṣèlé, ṣàfà àgbà náà ní o. Tó sì jẹ́ pé nǹkan yìí Ọlọ́run bá subhanahu wa ta'ala ó kìlọ̀ fún wa nípa wípé ìwọ ni. Kódà ẹ̀rẹ́ lómi owó èlé náà ni ó gbà tí ó tún máa fi sọ pé òun fẹ́ ṣiṣẹ́ tọ́lọ́run, tọ́lọ́run náà lábẹ́ fi ṣe, nígbà tá a bá ti lò ó tá a ti fi ṣe tọ́lọ́run tán, nígbà tí nípa abẹ́ lò síbi tí ò da, abẹ́ fi lọ ṣe ájì náà ni, ká fi lọ lẹ̀ mímọ́, ká lọ fi bẹ lọ́hùn, bí àwọn nǹkan tó le koko bí ojú ẹja yìí bóyá yóò rọ̀. Ẹlòmíà máa gba owó èlé yìí lọ fi ṣe hajj, tíru ẹni báyìí ò sì ní mọ̀ wípé hajj tóun lọ ṣe gbogbo wàhálà èrè asán ni yóò já sí. Kọ́lọ́mọba Allah kó má ṣe wá ní aláṣẹ̀dànù, kọ́lọ́mọba Allah kó má ṣe wá láláṣẹ̀dànù. Lódodo tá a bá wo bí ìlú ṣe rí, tá a wo àwùjọ tá a wà, tá a wo orílẹ̀-èdè tá a wà, wallahi nǹkan ò rọgbọ. Kọ́lọ́mọba Allah kó dákun kó má ṣe èdè ó rọgbọ fẹ́ni kọ̀ọ̀kan wa, nǹkan ò rọgbọ. Ṣùgbọ́n jàmáà, ta lẹni tí máa ní kí nǹkan rọgbọ? Allahu ni. Ta lẹni tí máa ní kí nǹkan máa rọgbọ? Allahu náà ni. Kò sí bórílẹ̀-èdè ṣe lè wọ́ọ̀sì tó kó ṣe yí pé kó dà ìlú fínpinpin débi pé wọ́n ń ṣa nǹkan jẹ lórí ilẹ̀ ni, èyí ó fẹ́ rí pépà nílẹ̀ kó máa pè lówó. Jàmáà, téèyàn bá ti dúró ti tọ́lọ́wọ́ Allah, Ọlọ́run bá lóò fún yà lọ́nà àbáyọ. Ọlọ́run bá Allah ní wa man yattaqillah yaj'al lahu makhraja. Gbogbo ẹni tó bá ti páyà Ọlọ́run bá, gbogbo ẹnikẹ́ni tó bá páyà Ọlọ́run Allah, Ọlọ́run bá Allah ó ṣe kí ni o, yóò ṣe ọ̀nà àbáyọ fún. Wa yarzuquhu min haythu la yahtasib. Ọlọ́run bá Allah wá máa pèsè fún lọ́nà tó ṣe yí pé kò tiẹ̀ lérò pé òun ò rí pèsè. Ọlọ́run bá Allah ní gbogbo ẹnikẹ́ni tó bá ti páyà wọn Ọlọ́run bá òun máa pèsè fún lọ́nà tó ṣe ń pé kí ni o kò lérò pé wọn ní pèsè. So tá a bá ti páyà Ọlọ́run bá bó ṣe lè hùn kí lè le jù báyìí lọ, kọ́lọ́run bá Allah kó má ṣe bá wa ṣe ìdẹ̀kùn ìdẹ̀ra sórílẹ̀-èdè wa. Ọlọ́run bá Allah ó ṣọ máa ṣọ̀nà àbáyọ fún wa. Síwájú kí gbogbo àwọn ohun èlé owó èlé nǹkan kan tó dé kọ́mọ́lé láńtà nàpó nǹkan kan táwọn èèyàn ń gbà, aṣá ń ṣẹ̀mí àkú bó ṣe le tó ẹni tọ́lọ́wọ́n bá Allah àti kádàrá àsìkò tiẹ̀ ti tó ńlá ń bẹ̀. Ẹni tọ́lọ́wọ́n bá Allah bá sì kádàrá pásìkò tiẹ̀ ò tí ì tó, kódà kó jẹ́ pé gbogbo World Bank ayé yìí ló fẹ́ yá lówó èlé, àmáwọ̀rì àní omówó púpọ̀ wá lórí rẹ̀, 1 naira ló fi lé, 1 naira náà ni kó dá padà. Wallahi Ọlọ́run bá Allah ti sọ wípé kí ni o, kò lè sí oríire ń bẹ̀ náà ni. Ọlọ́run subhanahu wa ta'ala sọ fún wa nínú àwọn àyà tó kọ̀ fún wa pé rìbá iṣẹ́ ohun tí Ọlọ́run bá Allah fẹ́ ká jìnà sí ni, kò sí bẹ́ẹ̀ yóò ṣe ṣe tí ó ṣe là ń bẹ̀. Kọ́lọ́run bá Allah kí ó jọ nínú àánú rẹ̀ kó má ṣe wá ní ẹni ìbínú sí Ọlọ́run bá. Ọlọ́run bá ní gbogbo
gbogbo àwọn tí wọ́n jẹ rìbá ẹ̀rí ọlọ́run bá ní fa in lam taf'al gbogbo ẹni tí wọ́n jẹ rìbá ọlọ́run bá ń bá ọ̀rọ̀ kan bọ̀ ni pé ẹ̀yọ́ ọmọ èdè ènìyàn ẹ páyà ọlọ́run ọba o ẹ pa rìbá tí o ọlọ́run bá láwa ní gbogbo ẹni tí ò bá ṣe bẹ́ẹ̀ tí ò bá pa rìbá tì fa'dhanu biharbi min Allahi wa rasulih kí irú ẹni báyìí lọ prepare pé òun fẹ́ bá ọlọ́run ọba Allah àti ànábì òun fẹ́ bá wọn jagun ọlọ́run ọba Allah ní kí irú ẹni bẹ́ẹ̀ lọ prepare tọ́má sọ̀yàn ní ṣẹ́gun jama'a wàláhì kò ń ṣe bí tẹ́ni tó fẹ́ bọ́ ọlọ́run ọba Allah jagun o ẹni tí ò bá jìnnà sí rìbá tí wọ́n bá sọ ní ṣẹ́gun orúkọ wọn láwọn àpèjà máa lùsì ogun torí pé kò sí bí ó ṣe ṣe náà ni yóò lùsì ogun náà ni gbogbo ẹni bá ń jẹ rìbá ọlọ́run bá Allah ní pé kó lọ prepare ogun kóun fẹ́ bá ọlọ́run bá Allah jagun kọ́lọ́run bá Allah kó dákun kó má ṣe wá ní ẹni tí ó dojú ogun kọ́ ọlọ́run bá subhanahu wa ta'ala tó jíṣẹ́ rẹ̀ ọlọ́run bá sọ náà yé mi pé alladhi yakulu riba gbogbo àwọn ẹni tó ṣe pé wọ́n ń jẹ rìbá ẹ wo àtúbọ̀tán o subhanallah a sì mọ̀ pé àtúbọ̀tán yẹn ló jájú pàápàá jùlọ lọ́dọ̀ àwọn mùsùlùmí àtúbọ̀tán jẹ mùsùlùmí lógún gidigidi torí pé a mọ̀ pé lẹ́yìn ikú ó kù kò tán nílé ayé ní báyìí ọlọ́ọ̀bà Allah ní gbogbo àwọn ẹni tó ṣe pé kí ni wọ́n jẹ rìbá wọn gba owó lé bóyá owó kọ́múlé láńtà ni àbí yóò tiẹ̀ ń ta bàbá àjẹ̀bú àbó ń ta Niger bet àbó ń ta 1960 àbó ń ta àwọn nǹkan míì táwọn ọmọ ẹ̀rí pé lè yóò popular ládùúgbò wa ni láwùjọ wa ni kì í ṣe bá ń ta láṣẹ máa ẹ bá ń lọ títí sí ẹ máa rí signboard ẹ̀rí ọlọ́ọ̀bà Allah ní gbogbo àwọn tí wọn ò bá jìnnà sówó eléyìí ọlọ́ọ̀bà azza wa jalla ní لا يأكمون إلا كما يقوم الذي يتخبطه شيطان من المأس Ọlọ́run Ọba azza wa jalla ní tó bá di lọ́jọ́ ńgbéǹde al-qiyama lọ́jọ́ kẹ́yìn èyí tó ṣe yí pé ọmọ èdè ènìyàn wọ́n fẹ́ máa gbé wọn dìde nínú sàárè torí pé ohun tó dájú ni pé lẹ́yìn tá a bá ti kú gbogbo wa náà la mọ̀ kí wọ́n sin wá tí wọ́n bá sin wá yìí lẹ́yìn sísin lẹ́yìn ìṣẹ̀mí ayé ń bí ẹ̀rí ìṣẹ̀mí ìgbéǹde wa bẹ̀rẹ̀ èyí tí ó máa jẹ́ ìṣẹ̀mí gbére fún gbogbo ẹ̀dá àwọn apá kan ìṣẹ̀mí gbére tí wọ́n nínú náà ni wọ́n ti lò ó kọ́lọ́mọba aláàkó má ṣe tiwa bẹ́ẹ̀ àwọn apá kan ìṣẹ̀mí gbére tí wọ́n àlìjẹ́nà ni wọ́n ti lò ó kọ́lọ́mọba kó dákun kó ṣe tèmi àti bẹ́ẹ̀ ọlọ́mọba aláwa sọ pé àwọn tí wọ́n ń jẹ rìbá yìí rèé lọ́jọ́ tá a sọ kọ́lọ́mọba aláwo gbé wọn dìde yìí àwọn ò ní dìde la yaqumuna illa kama yaqumu alladhi yatakhabbatuhu shaytanu min al-mas àwọn ó dìde nù sàárè wọn ní dìde ẹni tó ṣe é pé kí ni o àṣẹ̀tọ́nù ti fọwọ́ bà àǹjọ̀nù ti fọwọ́ bà lọ́pọlọ ìyẹn ni pé bí ẹni tá a bá sọ pé ó ti yí lórí ó ti ya wèrè àwọn náà sì mọ bí wèrè ṣe máa ń ṣe ọlọ́run Allah ní àwọn ẹni tí wọ́n ń gba rìbá tí wọ́n ń gbowó ìní ilé ayé yìí bí wọ́n ṣe gbé wọn dìde tó bá ti di lálùkẹ́ ọmọ nìyẹn àǹbẹ̀ ọlọ́run subhanahu wa ta'ala kó má jẹ́ kí ìgbéǹde wa kó jẹ́ ìgbéǹde aburú ọlọ́run ẹlẹ́dàá wá ní pé dhalika bi annahum qalu innamal bay'u mithlu riba kò sí nǹkan tó fi rí bẹ́ẹ̀ o tọrọ wọn fi rí bẹ́ẹ̀ ohun táwọn náà máa ń sọ nílé ayé ni pé kí ni ìyàtọ̀ káràkátà náà tá ń ṣe business tá ń ṣe ṣèbó wàá sọ́dọ̀ mi kó o fẹ́ ra nǹkan àbí ó sì fún mi lówó èmi náà ó sì fún ẹ nǹkan so kí wá ní ìyàtọ̀ yẹn kó o wá sọ́dọ̀ mi o fẹ́ wá yá nǹkan ó sì béèrè fún nǹkan náà mo sì yá ẹ ìyẹn ni pé mo sì fi nǹkan lẹ́pẹ́tọ̀ béèyàn bá ṣe àtajà yóò ṣá géènì náà ni so mo fẹ́ yá ẹ ní nǹkan ni mo fẹ́ yá ẹ yẹn èmi náà láti géènì lórí nǹkan yẹn náà kí ni ìyàtọ̀ yẹn pé a fẹ́ ra nǹkan o wá ra nǹkan lọ́dọ̀ mi mo sì gbowó lọ́wọ́ rẹ mo fún ẹ ní nǹkan yẹn ṣé mo ní kí jèrè ń bẹ̀rẹ̀ náà ni ẹ wo ọlọ́ọ̀bà báwọn ọba tó olókùkù dá wa báwọn tí wọ́n ń gba rìbá bí wọ́n ṣe máa sọ náà nìyẹn ọlọ́ọ̀bà láni dhalika bi annahum qalu innamal bay'u mithlu riba torí pé wọ́n jẹ́ tí máa ń sọ pé káràkátà náà kí ló fi yàtọ̀ sí rìbá tẹ̀ ń pariwo rìbá kí ni yàtọ̀ ó wá bá mi kó nídìí nǹkan ṣé kémi wá ṣọ́ọ̀tì ni ìwọ tó fẹ́ ṣàǹfààní lọ́dọ̀ mi lórí nǹkan kí wọ́n sọ pé kí àǹfààní tó fẹ́ ṣe lọ́dọ̀ mi èmi náà fẹ́ fi nǹkan kan báyìí lé kí ló burú nìyẹn ẹ sì wò pé béèyàn ò bá láròjinlẹ̀ lóòótọ́ yóò fẹ́ jẹun lọ́pọlọ ọ̀rọ̀ yóò fẹ́ ṣe kí ni yóò fẹ́ lọ lọ́pọlọ because lódodo
bí èèyàn bá lọ ra nǹkan ẹni tó wá ra nǹkan lọ́dọ̀ èèyàn àǹfààní kan ló ń wá lọ́dọ̀ ẹni tó fẹ́ lọ ra nǹkan lọ́dọ̀ rẹ̀ àǹfààní kí ni àǹfààní nǹkan tó fẹ́ lọ ra yẹn ó ní ìdí rẹ̀ fún kankan so gbogbo nǹkan sì kọ́ lèèyàn lè ṣe fúnra yẹn ẹni tó fẹ́ lọ ra mọ́tò ń sìn ó ní bùkátà sí mọ́tò ó fẹ́ lò fáwọn ìdí kan sí kejì ni kò sì lè ṣe fúnra rẹ̀ ìdàn yóò ní ìdí kó lọ ọ̀dọ̀ àwọn ẹni tó ṣe ń pé kí ni wọ́n ń ta táwọn ti rà á látọ̀dọ̀ àwọn ẹni tí wọ́n ń ṣe àbáwọn tí wọ́n ń ṣe náà ni yóò ní ìdí kó lọ ọ̀dọ̀ àwọn ẹni tí wọ́n ṣe kalẹ̀ òun ó wàá gbówó fún wọn yóò wàá gba nǹkan yẹn lọ́wọ́ wọn fún nǹkan tó fẹ́ lò fún tó yìí jẹ́ pé kí àwọn yẹn náà ó ti fi géènì tí wọ́n sí téèyàn bá wò ó lóòótọ́ yóò fẹ́ jẹun lọ́pọlọ pé kí ni ìyàtọ̀ rẹ̀ ṣùgbọ́n ṣá eléyìí ẹ̀rí ìyàtọ̀ tí ń bẹ láàrin òun àti rìbá ó yàtọ̀ gidigidi torí pé ní ìsìn bá ń sìn ẹni tó fẹ́ lọ ra nǹkan lọ́dọ̀ èèyàn ìwọ tó fẹ́ lọ ra nǹkan kò sí bí nǹkan náà ṣe lè wọ́n tó o ò ní rí ẹni tó fẹ́ ta nǹkan fún ẹ nírí pé kí ni o ẹni tó fẹ́ bà tiẹ̀ jẹ́ ni látara pé kí ni o mọ̀ bá àǹfààní kan ni wọ́n náà ń wá àǹfààní nǹkan tó sì rí náà ni àǹfààní nǹkan tó yẹ pé kí ni ẹjọ yọnu sí òun ó yọnu sí pọ́ tajà fún ọfẹ́ gẹ̀ẹ́nì lórí rẹ̀ ìwọ náà ó yọnu sí pé o fẹ́ gba nǹkan lọ́wọ́ rẹ̀ tó ní bùkátà sí ẹjọ yọnu sí nǹkan yẹn ṣùgbọ́n rìbá ń tiẹ̀ ẹnìkan ó máa banújẹ́ ẹnìkan ó máa dùnnú rìbá ẹni tí wọ́n fẹ́ gba nǹkan lọ́dọ̀ rẹ̀ ó máa dùnnú ìwọ tó fẹ́ gba nǹkan ó máa banújẹ́ ló fi jẹ́ pé lọ́pọ̀lọpọ̀ ọgbà àwọn tí wọ́n máa lọ ń gba nǹkan tí wọ́n máa lọ ń gba ọ̀rìbá àbí gba owó èlé yìí kì í ṣe ìdùnnú ní máa ń gbé wọn lọ́bẹ̀ ó kéré nínú àwọn èèyàn tó ṣe é pé ìdùnnú ní máa ń mú lọ gba rìbá ó ń bẹ nínú àwọn èèyàn tó yẹ pé àfọwọ́fà ni ìkọjá àlà bí àwọn tí wọ́n ń ta bàbá Ìjẹ̀bú ẹlòmíín sì ń ṣe àláàlì ló ń ṣe ó ń rówó dáadáa Ọlọ́run bá aláà sì ṣàánú rẹ̀ lára pé kí ni kò rówó mú délé lójúmọ́ lásán yóò ṣe máa rí 15,000 naira ó kéré jù tí kì í ṣòwò lówó owó rẹ̀ ní géèdì iṣẹ́ ọwọ́ gidi tí ń ṣe iṣẹ́ gidi tí ń ṣe ṣùgbọ́n látara ojú kòkòrò látara àìmoore Ọlọ́run òun náà ni ó fẹ́ jẹ́ pé 15,000 yìí tóun bá dẹ̀ lọ ta kíní kan direct bóyá ti kíní kan ṣùọ̀ níbẹ̀ tóun bá mú èlò péré náà ní 200 naira 200 naira yìí bóun bá fi jẹ 80,000 yóò máa tún pọ̀ sí so látara àìmoore Ọlọ́run àti ojú kòkòrò àìgbà fọ́lọ́run lélẹ̀ sọ pé ó ń bẹ nínú àwọn èèyàn tó ṣe pé kì í ṣe pé ìnira náà ní mú wọn lọ gbowó èlé àbí ní mú wọn lọ máa ta tẹ́tẹ́ ṣùgbọ́n èyí tó pọ̀ jù nínú àwọn èèyàn ká sọ pé èyí tó pọ̀ jù nínú àwọn èèyàn òun náà ní pé ìbànújẹ́ ní máa ń gbé wọn lọ gbowó èlé ìbànújẹ́ náà ní máa ń mú wọn sọ pé fẹ́ lọ ṣe nǹkan yẹn ìdàn ẹ rí i pé nígbà tí ẹni tí ìbànújẹ́ mú yìí tó bá lọ sọ́dọ̀ ẹni tó fẹ́ gba nǹkan èlé owó èlé yìí lọ́dọ̀ rẹ̀ kò ní í jẹ́ pẹ́ni náà fẹ́ dùnnú yóò dàbí ìkó fẹ́ dùnnú ni kóhun ti ẹ̀rọ owó yìí kóhun fi ṣe business tóun bá fi ṣe business tí business yẹn bá boom òun dẹ̀ padà rí kí ni òun yọ owó rẹ̀ fún ṣùgbọ́n lọ́pọ̀ ọgbà kò sí ni ìbànújẹ́ tó bá lọ ọbẹ̀ yìí èlé ìbànújẹ́ náà ni ó bá padà ń bẹ̀ bí ẹni tó lọ gbowó ní báǹkì fàpẹ̀rẹ̀ ó lóun fẹ́ fi ṣe business ẹ̀rí ó wá fẹ́ yá 20 million so báńkì wa sọ pé 20 million tó fẹ́ yá yìí ó fi dá kíni padà ó fi dá 30 million padà yàtọ̀ sílẹ̀ wá rèé àwọn èrè tó bá ń jẹ lórí business yẹn bóyá annually ní lọ́dọọdún ni àbí lóṣooṣù ni yóò ní percentage kan tí ó máa jẹ́ tiwa ń bẹ̀ yàtọ̀ sówó tí wọ́n ti áàdì mówó yẹn ẹjọ́ ẹni tó bá bànújẹ́ lọ rú bí báyìí jamaa ìbànújẹ́ rẹ̀ ó máa lékún ni àbí yóò máa dínkù wàláhì yóò máa lékún ni àfẹnitóhun bá ti gògò lórí nǹkan ọ̀bàjẹ́ bí àwọn ìran kan adúpẹ́ pé àwọn yẹn ò kì í ṣe mùsùlùmí àwa náà mọ àwọn ìran yẹn nílẹ̀ ní Nàìjíríà wa yìí kò sí nǹkan táwọn yẹn ò lè fi wá láti fi ṣe business kódà bẹ́ẹ̀ bá ní ó gbé ìyá rẹ̀ wá lónìí ni kó wá tà á ó rẹ́dì láti fi ṣe business so bí èèyàn ò bá ń ṣẹni tó ṣe pé ìbàjẹ́ ti di ẹ̀jẹ̀ rẹ̀ báyìí kò sẹ́ni tí ò lọ gbarúwó báyìí tí ó máa dùn àìmọye èèyàn náà àwọn ẹni tá à ń sọ ẹnu tó yẹ pé ìrònú tó pa ohun tó lé mẹ́lòmíì lọ pokùnso nǹkan yẹn torí pé lòmíì fàpẹ̀rẹ̀ ẹrú 20 million tá a má pẹ̀rẹ̀ rẹ̀ wálẹ̀ kan yẹn bóyá 20 million ni wọ́n ya wọ́n wá sọ pé kó fi ilé rẹ̀ kó fi dúró oye yàtọ̀ sí pọ́n tí áàdì èlé mówó yẹn o wọ́n wá ní kó fi ilé rẹ̀ dúró
pẹ̀lú májẹ̀mú tá a mú wálẹ̀ kan ẹ pé gbogbo ìgbà tí bísínẹ́sì yẹn tó bá yẹ kíni o tó bá ti ń jẹyọ tí owó bá ti ń jáde mẹ́ yóò ní percentage tí ó máa fáwọn ní kíni o ọdọọdún yóò wá tiraka yóò rí owó san èlé tí wọ́n tún fi kún yẹn náà yóò rí san wọ́n sì ti sign agreement pé tí agreement yẹn tí ò bá ti pé bó ṣe yẹ kó pé ilé yẹn ó di tiwọn yóò wá rówó san èlé yẹn náà yóò rí san yóò wá kù síbi owó tó fẹ́ máa mú wá lọ́dọọdún ẹ̀rí ọlọ́run bá aláà bá ní kí ìparun tí máa ń dé bá rìbá kó dé bá business torí pé kò sí béèyàn ó ṣe fowó rìbá ṣòwò wallahi ìparun náà ni ó dé bá ọlọ́run bá aláà ní kí ìparun dé bá ó bá di pé wọ́n ní wọ́n gbalé dandan náà ni ẹjọ́ ṣe ìbànújẹ́ tó bá lọ nípìnlẹ̀ ṣe ìbànújẹ́ yẹn ó dọ́bù ni àbí yóò dínkù wallahi yóò lékún ni yóò lékún ni ọlọ́run bá subhanahu wa ta'ala ṣe ń sọ fún wa pé kí ni o àwọn kan ń bẹ tó yẹ pé kí ni o ìdí tí wọ́n fi gbé wọn dìde lẹ́ni tó ṣe ń pé nǹkan ti fọwọ́ bà lọ́pọlọ ó náà ni pé kí ni torí pé wọ́n ń sọ lẹ́nu wọn pé kí ni káràkátà náà kí ni yàtọ̀ rẹ̀ sí rìbá ọlọ́run bá ẹlẹ́dàá wá ní wa ahalla Allahu al-bay'a wa harrama ar-riba ẹ lọ mọ̀ pé ọlọ́run bá aláṣẹ káràkátà lẹ́tọ̀ọ́ kéèyàn ṣe business kódà kó jẹ́ pé kí ni o pure water ló gbé kalẹ̀ tó ń tà àwọn èèyàn máa fi wá ṣe ẹ̀yẹ wọn náà fẹ́ ṣe business tí ó boom ta ni ó fi ẹ́ ṣe ẹ̀yẹ ẹni tí ò bọ́ ni ò lọ́rọ̀ ẹni lẹ́nu jama ẹni tó bá wọn kó ń fẹ́ ṣe é ṣe ẹ̀yẹ kó ń ta pure water tọ́ kó ṣí ṣọ́ọ̀bù fóònù fún ẹ kó máa tà ẹni tí ò bọ́ ni ò lè ṣe ẹ̀yẹ nídìí òwò ẹni ohun tó mú ọ̀pọ̀lọpọ̀ máa jì sọ́fìn nǹkan yìí òun náà ni ohun ẹgbẹ́ mi ṣe mo fẹ́ ṣe ìkọjá àlà ọlọ́run bá ti ṣàánú wọ oníṣẹ́ lọ́wọ́ tẹ́rẹ́tẹ́rẹ́ ń wọlé bẹ́lọ́n tí máa dájọ́ máa bẹ́lọ́n kó o sì gbìyànjú àti mọ nǹkan náà dáadáa wàláhì ó lè pẹ́ ó lè jìn tásìkò bá ti tó nǹkan tó o fẹ́ lọ wá lọ́nà rìbá tó ṣe ń pé yóò padà parun yẹn ọlọ́run bá aláwọ̀ ṣe fún ẹ yóò wà lálùbáríkà ọlọ́run bá aláwọ̀ ṣe fún ẹ yóò wáyé kí ni o yóò wà ní àlùbáríkà ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ní pé àwọn ọlọ́run bá Allah àṣe káràkátà lẹ́tọ̀ọ́ àṣe rìbá ní kí ni o àṣe léwọ̀ ọlọ́run bá Allah wa ń sọ fún wa pé wa man ja'ahu maw'izatun min rabbih fantaha falahu ma salafa wa amruhu ila Allahi ọlọ́run bá Allah ní pé gbogbo ẹni tó bá wá gbọ́rú wáàsí tó gbọ́rú wáàsí tá ń sọ yìí ẹ̀rí tó gbọ́ wáàsí òdodo pé tọ̀ rìbá yìí orí ibú ni ìparun ni ń sọ ní dẹ́ni ẹ̀yìn ni ń sọ ní dalẹ́ ẹ̀tẹ́gbẹ́ ni ń sọ ní dẹ́ni tí ó máa sin ọmọ làkejì ni ọlọ́run bá Allah ní faman ja'ahu maw'izatun min rabbih ẹni tí wáàsí bá dé bá látọ̀dọ̀ ọlọ́run bá rẹ̀ báyìí fantaha tó wá jáwọ́ tó lòun ò ní gba rìbá má tó dẹ́kun tó lòun ò ní ṣe bẹ́ẹ̀ mọ́ tó túbà lọ sọ́dọ̀ ọlọ́run ọba tó banú jẹ́ pé ìmọ̀pá burú ni èmi náà ń rí ìfọ̀kànbalẹ̀ ò sí ń bẹ́ẹ̀ wallahi ìfọ̀kànbalẹ̀ ò sí ń di kéèyàn lọ máa gbowó èmi ìfọ̀kànbalẹ̀ ò sí ń di kéèyàn máa ta tẹ́tẹ́ wallahi ọlọ́run Allah ní irú àwọn ẹni báyìí falahu ma salafa wa amruhu ila Allah gbogbo ohun tó ti ṣe síwájú yẹn ní rìbá tó ti gbà ẹ̀rí tó ti dá gbogbo àwọn nǹkan yẹn padà tí ò dédì rẹ̀ mọ́ ọlọ́run Allah ní pé tọ́ ọlọ́run Allah ní fàlá gbogbo irú ẹni báyìí àlámàrí rẹ̀ ọ̀dọ̀ ọlọ́run Allah náà ní kíni o ní ń bẹ ọlọ́run Allah ní wa man aada ọlọ́run Allah ní ẹni tó bá tún wá gbọ́rú wá sí ẹ̀rí tó tún mà tó ti mà pé rìbá ò dá kéèyàn máa gbà faulaika ashabun nari hum fiha khalidun irú ẹni báyìí ara wọn làwọn ẹni tá a sọ bá pèsè iná dé o tí wọn máa bẹ́ ń bẹ̀ lọ gbé ni àwọn àfáà wa ṣàlàyé pé ohun tá a mọ̀ àwọn ẹni tí wọ́n máa bẹ́nu lọ́lọ́ gbére òun náà ni àwọn tí wọn ò bá jẹ́ mùsùlùmí tí wọ́n jẹ́ kèfèrí wọ ìròyìn eléyìí ọlọ́run bá aláàfin ròyìn àwọn tí wọ́n máa ń jẹ rìbá kí wọ́n máa bẹ́nu náà lọ gbére tẹ́lómi sẹ́lì máa jẹ́ kèfèrí nínú wọn ìtumọ̀ pé wọ́n máa bẹ́nu rẹ̀ lọ gbére ni pé kí ni o wọ́n ó pẹ́ ń bẹ̀ dáadáa tó bá tiẹ̀ máa jáde subhanallah ọlọ́run bá dákun má ṣe wálẹ̀ nínú jama'a tí wọ́n bá fìyàn sí inú ọ̀nà jahannam fún 1 minute subhanallah onítọ̀wọ̀n agbàgbé kó wọ́n ayé rí o torí pé 1 minute yẹn jama'a tá a bá máa ṣòǹkà rẹ̀ pẹ̀lú calculation ti lé ayé pé àwọn mọ̀ tìrótìrò níná tí wọ́n sọ pé kò sírú rẹ̀ ọ̀rọ̀ bá ní al-yawma inda rabbika ka alfi sanatin mimma ta'udun ọjọ́ kan lọ́dọ̀ ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala ẹ̀rí
bí 1000 years ilé ayé wáyé ni ọlọ́run má ṣe wálẹ̀ níná ọlọ́run bá aláwa fi irun òyì pé àwọn ẹni tí wọ́n bá gbọ́ wá sí pé rìbá ò dáa tí wọ́n tún padà sídìí rẹ̀ irú àwọn ẹni báyìí ọlọ́run bá aláà ni wọ́n pẹ̀lú náà dáadáa o ọlọ́run bá aláà ní yamhaqullahu riba wa yurbi sadaqat Allahu akbar ọlọ́run bá aláà ní pé rìbá òun ọlọ́run bá aláà máa ń parun owó èlé kò sí bó ṣe lè fi ṣe business wallahi kò di mílíọ̀nì ànídìí rẹ̀ kò kọ́lé kò ra mọ́tò kò fi rán mọ́ léèwé kò fi ṣe gbá kò fi lókìkí omi ogun ẹ̀ wallahi gbogbo nǹkan tó kójọ yẹn ẹ̀ẹ̀kan náà ni ó kọ̀ di wì ló wà padà dẹni táwọn èèyàn máa sọ pé ọlọ́run dákun má ṣàyè wa bí ayé lágbájá o lẹ́ni tí wọ́n ti ń fọlá rẹ̀ tọrọ tẹ́lẹ̀ látara ìgbà owó èlé ṣe mọ̀ pé òun náà sì ló ń ṣẹlẹ̀ sọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn tó yẹ pé ẹ̀kọ́ rẹ lómi business ẹ̀kọ́ run down ni látara ẹ̀ máa lọ gba owó èlé ọlọ́ọ̀bà láàní òun ọlọ́ọ̀bà yamhaqullahu riba òun ọlọ́ọ̀bà láà máa gbógun tí a máa parí márùn ní o wàyúrú bí sọ́dákọ̀t a bá ń ṣe ọlọ́ọ̀bà láàní òun ó máa fi lé sí wallahu la yuhibbu kulla kaffarin athim kẹlẹ́ mọ̀ ọlọ́ọ̀bà subhanahu wa ta'ala kórìíra àwọn ẹlẹ́ṣẹ̀ o ọlọ́ọ̀bà láà kórìíra àwọn kèfèrí o ẹlẹ́ṣẹ̀ ní gbogbo ẹni tí bá ń gbowó èlé o ọlọ́ọ̀bà láà ẹlẹ́ṣẹ̀ ní gbogbo àwọn tí wọ́n bá ń gbowó èlé ọlọ́ọ̀bà láà ń tẹ̀síwájú níwájú ayẹ̀ pé yá ayyuhal ladhina amanu àwa náà wá ń pè ẹ̀yin tẹ́ jẹ́ olùgbàgbọ́ òdodo gẹ́gẹ́ bọ́lọ́ọ̀bà láà ṣe ń pè wáyé ẹ̀yin tẹ́ jẹ́ mùsùlùmí tẹ́ ń gba rìbá ẹ̀yin tẹ́ jẹ́ mùsùlùmí tẹ́ ń ta tẹ́tẹ́ ẹ̀yin tẹ́ jẹ́ mùsùlùmí tẹ́ ń ṣerú nǹkan báyìí ọlọ́ọ̀bà subhanahu wa ta'ala ń pè pé yá ayyuhal ladhina amanu taqullaha ẹ páyà ọlọ́ọ̀bà o wa dharu ma baqiya mina riba gbogbo rìbá tẹ́ ń gbà yìí ẹ jìnà sí o tẹ́tẹ́ tẹ́ ń ta ẹ jìnà sí o ọlọ́ọ̀bà aláàánú ẹ jìnà sí in kuntum mu'minin ọlọ́ọ̀bà aláàánú tó bá jẹ́ lódodo lẹ́yìn jẹ́ mùsùlùmí tó bá jẹ́ lódodo lẹ́jọ́ olùgbàgbọ́ òdodo tó bá yẹ pé lódodo lẹ́mọ̀ ọlọ́ọ̀bà aláwọ̀ gbé wa dìde lọ́lọ́kẹ́ àwọn máa á ṣèṣì róṣẹ́ ẹ sì mọ̀ pé ìṣẹ̀ní ayé yìí ìṣẹ̀ní ayé asọ́ni tí ń bọ̀ wá tán láìpẹ́ tó bá jẹ́ lódodo lẹ́mọ̀ bẹ́ẹ̀ ìwọ mùsùlùmí ọlọ́ọ̀bà aláàánú pè ẹ́ ọlọ́run bá ọba tó ṣàánú rẹ tó ṣe é mùsùlùmí tí ò fẹ́ jẹ́ wọ́ná tó fi ṣe é mùsùlùmí ọlọ́run bá aláǹgbé ẹ̀sá kíyèsí ìyá ayọ̀ lẹ́dínà àmàlù apẹ̀yìntẹ́ jórùgbàgbọ́ òdodo ìwọ mùsùlùmí tó ń ta tẹ́tẹ́ tí wọn náà ń fara wí àwọn tá a ti mọ̀ tó ṣe ń pé kò sí iye tí wọn lè yá báǹkì lówó èlé kò sí tí wọn lè fi wá owó lọ́nà àti ṣe business ọlọ́run bá aláàní à ń pè wọ́ tákùlá ọlọ́run bá ní òpáyà ọlọ́run bá ọ wọ̀dárò ọmọ bá kí àmì náà rìbá gbogbo èyí tó bá kù náà àwọn owó rìbá nǹkan tó ń bẹ lọ́wọ́ rẹ àbí tó ti fi ṣe bísínẹ́sì yọ gbogbo rẹ kó o pàtì in kuntum mu'minin tó bá yẹ lódodo olùgbàgbọ́ òdo ni ẹ o fa in lam taf'al ọlọ́run bá láàánú tẹ́ ẹ bá wá ṣe bẹ́ẹ̀ ọlọ́run bá láàánú tẹ́ ẹ bá ṣe bẹ́ẹ̀ tọ́ ọlọ́run bá ní fa'dhanu bi harbi min Allahi wa rasulihi lọ pìrìpìẹ́ ogun tí ń bọ̀ látọ̀dọ̀ ọlọ́run bá Allah àti lọ́dọ̀ òjíṣẹ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala Allahu akbar kó má tiẹ̀ jẹ́ látọ̀dọ̀ ọlọ́run ọba kódà lọ́dọ̀ òjíṣẹ́ ọlọ́run tí wọ́n lè bá nàbí jagun ànábì wo ló lè dúró tí ló lè bá jagun ẹ̀ ń bá fẹ́ bá ànábì ọlọ́run ọba jagun tí ń bọ́ ọlọ́run jagun náà nìyẹn ọlọ́run ọba Allah ní kẹ́ wá múra ogun látọ̀dọ̀ ọlọ́run ọba Allah àtòjíṣẹ́ rẹ̀ àní tí wọ́n bá lé èèyàn ṣẹ́gun ni olùṣẹ́gun wallahi kì í ṣe bí tẹ́ tó ń gbowó èlé lùsì ogun ni torí pé ó ń dojú ogun kọ Allah subhanahu wa ta'ala eléyìí ò ń ṣiṣẹ́ lùsì ogun ló yẹ kó máa pè ẹnitọ́lọ́wọ́ bá aláàbá sì gbógun tí ẹ ti ta ó ti mú jégéjégé kọ́lọ́wọ́ bá aláàbó dákun kó má ṣe wá ní ẹni ìparun kọ́lọ́wọ́ bá aláàní gbogbo ẹni tí ò bá ti jáwọ́ ẹ̀ máa gba rìbá irú ẹni báyìí kó lọ múra ogun látọ̀dọ̀ Ọlọ́run bá pé ó fẹ́ bá Ọlọ́run bá àti òjíṣẹ́ rẹ̀ ó fẹ́ bá wọn jagun ọlọ́ọ̀bà aláà wá ń ṣàánú wa wá láàánú wọ́n sọ fún wa wá ní túbìtùm ọlọ́ọ̀bà aláà ní tẹ́wà túbá bó ṣe gbọ́ yìí ó ronú lórí rẹ̀ ó sì bánú jẹ́ pẹ́tọ́ bí nǹkan ṣe rí ní ìmọ̀ ìlú lé ní kò mú wọ́n náà àti gbogbo àwọn excuse tá bá lè mú wá kó ṣàjẹ́ excuse tí ó padà já títí túbá wọ́n yẹ pé ẹ̀wọ́ àbá tí yín lẹ́ ń sọ yẹn o ṣe lówó tẹ́ fẹ́ yá mi ní
ẹ bàbá àwọn èèyàn míì máa ń tán wọn máa ń deceive ara wọn pàápàá jùlọ àwọn ẹbí yàn èyí tó bá ń ṣe wáàsí fún ni wọn gbá Ọlọ́run bá sọ ànábì sọ tán dẹ̀ mọ̀ pé bóyá o ní change díẹ̀ lọ́wọ́ yóò á máa yẹ kí ni o yóò máa gbé end condition yà ìwọ náà ló ní ká máa ṣe kí lọ́ọ́ ti ń pè mọ́ ó dà èlò ló fẹ́ fún mi báyìí sìn kò túmọ̀ sí pé yóò fi nǹkan yẹn lẹ̀ o ìwọ ṣe fún yóò tún wá nǹkan míì tí ó tún ṣe tó ti mọ̀ pé ó fẹ́ ṣe wáàsí fún wọn lórí ìwọ náà ló ní kíní kan lọ́wọ́ bọ̀ fẹ́ wọ́n ń gba òròmọdìẹ lọ́wọ́ ọkú ó ní kíni wọn ò jẹ́ kóhun rà tán lọ́jẹ̀ ẹni tí ń sọ fún ẹ ń ṣàánú rẹ̀ irú ìwọ tó ń gbọ́ wá sí iná má wulẹ̀ mú excuse tí ò ní jásí tútù bá dání àwa náà mọ̀ jọ́nà àwọn brọ́dà kan àjọ ń sọ̀rọ̀ lẹ́jọ́ mẹ́ta yìí bóun tẹ̀ ìwà business tó fẹ́ ṣe ń sìn òun fẹ́ lọ gbowó òun fẹ́ lọ gbawó kan ní báńkì òun fẹ́ lọ ṣe kí wọ́n kí lẹ́ ń sọ yìí mùsùlùmí owó ń báńkì kẹ̀ stars ṣe lówó tẹ́ fẹ́ yá mi ni láti lówó tẹ́ fẹ́ yá mi tí n bá yá gbogbo ti fẹ́ rówó subhanallah láti jọ tó ti dá yé o máa jẹ o máa mú ṣówó èlé lómi jẹ lómi mu ọba tí ń ṣe yẹn fún ẹ ṣó ló ti sùn subhanallah ẹ tún máa wẹ lómi irùngbọ̀n wà ń bẹ lóòótọ́ subhanallah ẹnìkan ra mọ́tò Sienna ọjọ́ tí mo gbọ́ kówó èlé lẹ́ni ẹ lọ gbà wà láyé ẹnu mi bàjẹ́ irùngbọ̀n rí ṣòkòtò rí tó wàá gbọ́ yé má ni dáàbẹ̀ wo á dá ilé yẹn padà tá a bá ti ṣe kí ni á dá padà láì tọ́ gbogbo àwọn ẹni tí ń bẹ́ nù nira kọ́lọ́mbà aláàkúmọ̀ṣẹ̀ bá gbé ìnira kó fún wọn ìnira tí ó mú ní téèyàn ó fi lọ́ọ́ máa gba owó ilé kọ́lọ́mbà aláàkúdákun kó má jò ṣẹlẹ̀ sí wa o kọ́lọ́mbà aláàní gbogbo ẹnikẹ́ni tó bá túbá wa in tubtum falakum ru'usu amwalikum la tadlimuna wala tudlamun kọ́lọ́mbà aláàní tẹ́ bá ti túbá tẹ́ sọ pé nígbà rìbá má tẹ́ sọ pé nígbà owó ilé má gbogbo nǹkan yòówù tẹ́ ti rí ń bẹ gbogbo nǹkan yòówù kẹ́ lè dá ń bẹ̀ ibẹ̀ láti di gbajúmọ̀ láti lókìkí bẹ́ẹ̀ bá ti túbá tẹ́ẹ̀lẹ́ ní gbowó èlé mọ́ báyìí ọlọ́run bá Allah ní owó yín èyí tó jẹ́ ẹ̀tọ́ tí ń bẹ ń bẹ tí òun ṣọ̀nà àárọ̀mù lẹ́fi rí bóyá mọ́tò ló ti rà kó tó bẹ̀rẹ̀ sí ara kó tó bẹ̀rẹ̀ sínú gbowó èlé àbílẹ̀ ló ti kọ́ ọlọ́run bá Allah ní àwọn yẹn ẹ̀yin lẹ́ni àwọn ọlọ́run bò ní kẹ́ wá kó mọ́ kẹ́ dá padà àbí kẹ́ dànù àbí kẹ́ fi ṣe nǹkan ara ẹ̀yin lẹ́ni yẹn tẹ́ bá ti túbà sàbí ọlọ́run subhanahu wa ta'ala ìnira ìpọ́njú tí máa ń múni téèyàn ó fi lọ máa gba owó èlé kọ́lọ́mù bá ẹlẹ́dàá wa kó dákun kó má jẹ́ òkú ẹnìkankan wa o àwọn ẹni tó ti kàn kọ́lọ́mù bá subhanahu wa ta'ala kó jọ kó má ṣẹ̀bà gbé kó fún wọn kọ́lọ́mù bá Allah nínú àánú rẹ̀ kó dákun kó má ṣe àìṣe àlámọ̀rí ẹnìkankan wa kó ṣe ní àlámọ̀rí tí ó máa já sí ọ̀run kọ́lọ́mù bá Allah kó dákun kó ṣàánú fún wa kó dákun ká jìnnà sí máa gba owó èlé ìmáa ta tẹ́tẹ́ gbogbo àwọn káyín ìparun ní máa ń padà bí fẹ̀dá abẹ́ọ́lọ́wọ́ azza wa jalla wọn bá yìí tá a sọ yìí kọ́lọ́mọba aláàbò máa ṣe fi àlùbáríkà sí èmi tí mo sọ kọ́lọ́mọba kó dákun kí ojú ó ṣàǹfààní fún mi gbogbo àwọn tá à ń gbọ́ wa náà kọ́lọ́mọba aláàbò dákun kó má ṣe ẹ̀jẹ̀ ó ṣe àǹfààní fẹ́ni kọ̀ọ̀kan wa kọ́lọ́mọba ẹlẹ́dàá wa kó dákun gbogbo yìí tá a máa ń ṣe ní pẹ́pẹ́pẹ́ láwọn iṣẹ́ tá à ń ṣe kọ́lọ́mọba aláàbò bá fi àlùbáríkà sí kó bá wa fi àlùbáríkà sí ju bá a ṣe lérò lọ kọ́lọ́mọba aláàbò jọ àṣetọ́ ẹni ẹ̀kọ́ ẹni ègbé tí máa ń darí ọkùn ẹni lọ gbígbé wo ṣídìí máa nìyẹn ọjọ́ olóṣìṣẹ́ ọ̀bù kékeré yẹn òun ló ti dẹni tó ti ra lé mẹ́ta owó kan ló lọ gbà tí wọn náà wà máa dẹni tí ń kọ́ ṣe ṣídìí máa tí ń bá òkọ́ ṣe ṣíbùsọ̀ kọ́lọ́mọba aláàkún ẹjọ́ ṣẹlẹ̀ sí wa o kọ́lọ́mọba aláàkún dáàmú kó ṣàánú fẹ́ni kankan wa wasalaamu ala sayyidina wa nabiyina muhammad wa ala alihi wa sahbihi ajma'in subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk assalamu alaikum wa rahmatullahi wa barakatuh